Inú ìbẹ̀rùbojo ni àwọn aráàlú Ìmásáyè tó wà níjọba ìbílẹ̀ Yewa North nípínlẹ̀ Ogun ni wọ́n máa wà báyìí lórí bí àwọn oníṣẹ́ ibi kan bọ́n ṣe lọ ká ọkùnrin òṣìṣẹ́-fẹ̀yìntì tó jẹ́ tíṣà kan tẹ́lẹ̀ ní Adétúnjí Ajayi ẹni ọdún 62 62 years of age mọ́ inú ilé ẹ̀ lọ́jọ́rú ìyẹn ọjọ́ Wednesday ọ̀sẹ̀ yìí tí wọ́n sì pa bàbá náà tí wọ́n ṣá aládàpá sínú ilé. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé àwọn oníṣẹ́ ibi náà wọ́n ti ṣọ́ àwọn ẹbí Adétúnjí Ajayi tó jẹ́ pé ó ní ìpèníjà tí kò lè dárìn dáadáa. Wọ́n ti ṣọ́ wọn títí tí ó rí i pé ònìkan ló kù nílé tí gbogbo ilé ti dá tí wọ́n sì fi àdá ṣá ọkùnrin náà pa títí tí ẹ̀mí fi bọ́ lára ẹ̀. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé òṣìṣẹ́ tíṣà òní Adétúnjí Ajayi kódà gbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọdún ló fi ṣiṣẹ́ ní iléèwé Olúàṣọ high school ní agbègbè Ìmásáyè dáhùn wí yìí tó sì ti fẹ̀yìntì. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé kì í ṣe pé Adétúnjí Ajayi ní owó ni wọ́n ṣe lọ́ọ́ ká a mọ́lé kódà wọ́n ní ilé tó ń gbé kò tí ì parí ẹ̀ kódà a gbọ́ pé wọn ò tí ì rẹ ilẹ̀ lẹ́ẹ̀lẹ́ ẹ̀ ṣùgbọ́n a gbọ́ pé bó ṣe sọ̀rọ̀ níbẹ̀rẹ̀ ọdún yìí pàápàá láàrin oṣù kejì ọdún yìí lórí bí ètò ààbò ìlú Ìmásáyè bó ṣe mẹ́hẹ̀ àti bí nǹkan ṣe dà ní ìlú náà tó ń bu ẹnu àtẹ́ lu àwọn tó ń da ìlú rú tí wọ́n fa wàhálà ni wọ́n ló máa jẹ́ kí àwọn agbanipa ẹ̀ kí wọ́n lọ́ọ́ ká a mọ́lé kí wọ́n sì ṣá aládàá yànnàyànnà. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ogun arábìnrin Ọmọlọ́lá Odùtọ́lá ó fi ìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ nínú àtẹ̀jáde tó fi síta. Ó ní àwọn ọlọ́pàá tẹ̀sán Ìmásáyè àwọn ni wọ́n á fi ìṣẹ̀lẹ̀ náà tó létí bẹ́ẹ̀ ló náà ti gbé òkú alàgbà Adétúnjí Ajayi sí ilé ìgbókùsí ìyẹn mọ́ṣúárì ilé ìwòsàn jẹ́nẹ́rà lùlàró. Ó wàá jẹ́ kó di mọ̀ pé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tuntun ọ̀gbẹ́ni Abíọ́dún Alámùtù ó ti fi ọkàn àwọn ẹbí alàgbà Adétúnjí Ajayi balẹ̀ pé àwọn yóò ṣèwádìí fínífíní lórí àwọn tó pa á bẹ́ẹ̀ làwọn yóò wá àwọn tó pa á jáde táwọn yóò sì fojú wọn winá òfin ní ẹ̀yìn ìwádìí àwọn.